Mo kí gbogbo etí tó ń gbọ́ mi pé a kú dédé àsìkò yìí. Ọ̀run ṣíṣí orí ìrìn ni èyí. Ọ̀run ṣíṣí ti ojoojúmọ́ ti olùdarí ìjọ ìràpadà olùṣọ́ àgùntàn E.A. Adeboye kọ. Èní ni ọjọ́ ìṣẹ́gun ọjọ́ 5 oṣù kẹta ọdún 2024. Àkọlé ọ̀run ṣíṣí tòní ni àwọn ètò Ọlọ́run. Àkọ́sórí wa tí a rí nínú ìwé Jeremáyà orí 29 ẹsẹ̀ 11 tó kà báyìí wípé nítorí èmi mọ ìrò tí mo rò sí yín ní Olúwa wí, àní ìrò àlàáfíà kì í sì ṣe fún ibi, láti fún yín ní ìgbà ìkẹyìn àti ìrètí. Ọlọ́run wa ni olùṣètò tó ga jùlọ. Ó máa ń wà níwájú nínú àwọn ètò rẹ̀. Nínú Bíbélì kíkà wa fún tòní, àwọn ẹ̀gbọ́n Jósẹ́fù pète láti ṣe ibi sí i, ṣùgbọ́n wọn ò mọ̀ pé Ọlọ́run ti lọ ṣáájú láti lo ète ibi wọn gẹ́gẹ́ bí ọ̀nà láti mú àyànmọ́ rẹ̀ ṣẹ. Ètò tó ga jù. A rí àpẹẹrẹ mìíràn nínú ìwé Ẹ́sítérì níbi tí Ọlọ́run ti sọ Ẹ́sítérì di ayaba kí Hámánì tó bẹ̀rẹ̀ sí ní pète ibi sí àwọn ọmọ Ísírẹ́lì. Ní ọ̀pọ̀ ìgbà nígbà tí a bá rò pé àwọn nǹkan ń ṣẹlẹ̀ ní àìnídìí kan pàtó, a kò mọ̀ pé Ọlọ́run ń bẹ̀rẹ̀ ọ̀kan nínú àwọn ètò rẹ̀. Ní Sámúẹ́lì kínní orí 17, Bíbélì sọ fún wa nípa òmìrán ńlá kan tí ó ń dẹ́rù ba ogun orílẹ̀-èdè kan ní ojú ogun fún 40 ọjọ́. Ní ìgbà náà kò sí ẹni tó mọ̀ nípa òmìrán náà, ṣùgbọ́n ọkùnrin kan rán ọmọ rẹ̀ ọkùnrin kí ó gbé oúnjẹ lọ fún àwọn ẹ̀gbọ́n rẹ̀ tó wà lójú ogun. Dáfídì ni ọ̀dọ́mọkùnrin náà, ẹni tí Ọlọ́run ti fi òróró yàn láti jẹ́ ọba Ísírẹ́lì tó kàn. Ṣáájú èyí, Ọlọ́run ti ṣètò fún Dáfídì láti kọ́ bí wọ́n ṣe ń pa òmìrán nípa rírán kìnìún àti àmọ̀tẹ́kùn sí i fún un ní pípa láti fi kọ́ra. Nígbà tí o bá ka ìtàn náà, ìwọ yóò gbọ́ Dáfídì tó ń sọ fún ọba nípa àwọn ìfikọ́ra tó ti gbà nínú igbó, èyí tí ó ti mú kójú òṣùwọ̀n láti kọjú òmìrán náà láti pa. Ìṣe àwọn Àpọ́stólì orí 16 ẹsẹ̀ 9 títí dé 40 sọ fún wa nípa ètò Ọlọ́run mìíràn tó gbọ́n. Ọlọ́run fẹ́ gba ọkàn ẹnìkan là àti ìdílé rẹ̀, ṣùgbọ́n nítorí iṣẹ́ tí ọkùnrin náà ń ṣe, kò sì sí bí ó ṣe fẹ́ lọ ibi ìsọjí ìta gbangba. Gẹ́gẹ́ bí olùṣọ́ túbú kò lè fi ẹ̀wọ̀n tó ti ń ṣiṣẹ́ sílẹ̀ torí ó ní láti bójú tó àwọn ẹlẹ́wọ̀n. Nítorí náà Ọlọ́run nílò ẹni tí yóò lọ ṣẹ̀wọ̀n láti wàásù fún un. Nínú ìtàn náà, ìwọ yóò rí kedere bí Ọlọ́run ṣe ṣètò. Nínú ìran kan, ẹnìkan sọ fún Pọ́ọ̀lù, wá sí Makedonia kí o sì ràn wá lọ́wọ́. Pọ́ọ̀lù lọ sí Makedonia ní ìbámu pẹ̀lú ìran náà, lé ẹ̀mí èṣù jáde nínú ọmọdébìnrin kan, ó sì bá ara rẹ̀ lẹ́wọ̀n nítorí ìdílé tí a gbọ́dọ̀ gbàlà. Gbẹ́kẹ̀lé Ọlọ́run
kí o sì gbọ́ràn sí èyíkéyìí ìtọ́ni tí ó bá fún ọ. Ní kété tí ó bá sọ fún ọ kí o lọ sí ọ̀nà ibì kan, gbọ́ràn sí i kí o lè jẹ́ ohun èlò tí ó ń lò láti mú àwọn ètò rẹ̀ wá sí ìmúṣẹ. Ka Jẹ́nẹ́sísì orí ẹ̀tàdínlógójì ẹsẹ̀ ẹ̀tàlélógún títí dé méjìdínlọ́gbọ̀n àti Jẹ́nẹ́sísì orí àádọ́ta ẹsẹ̀ ọ̀kàndínlógún dé ogún. Bíbélì ní ọdún kan. Jóṣúà orí karùn-ún títí dé ìkeje. Kókó àdúrà. Bàbá, jọ̀wọ́ fi ètò rẹ hàn mí kí o sì ràn mí lọ́wọ́ láti rìn nínú wọn ní àrìnyè. Ẹ ṣé tí ẹ tẹ́tí sí Ọ̀run Ṣíṣí orí ìrìn ti òní. Tí ẹ bá fẹ́ darapọ̀ mọ́ wa láti máa pín Ọ̀run Ṣíṣí orí ìrìn yìí, yálà lórí ayélujára, WhatsApp ni, Telegram ni tàbí YouTube, ẹ tẹ àtẹ̀jíṣẹ́ sí 08056444551 kí ẹnìkan kó ké hallelujah.